ó jẹ́ àmì láti wà lórí ètò yìí ní àkókò yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní àti oore ọ̀fẹ́ tí ó fún wa láti lè wà ní orí ètò yìí ní òní. Mo fẹ́ kí a kà láti inú ìwé orin Dáfídì. Mo fẹ́ kí a kà láti inú ìwé orin Dáfídì ìkejì-dín-ní-ọgọ́rin. Ẹsẹ̀ kan péré náà ni wọ́n kà níbẹ̀, ẹsẹ̀ kọkànléní-ogójì. Ìwé orin Dáfídì ìkejì-dín-ní-ọgọ́rin ẹsẹ̀ kọkànléní-ogójì. Bíbélì wípé ní tòótọ́ wọ́n yí padà, wọ́n sì dán Ọlọ́run wò, wọ́n sì ṣe àròpin ẹni mímọ́ Ísírẹ́lì. Mo fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú wa lórí àkókò yìí lórí gbígbé gbèdéke lé Ọlọ́run àbí ríru Ọlọ́run pin. Gbígbé gbèdéke lé Ọlọ́run tàbí ríru Ọlọ́run pin. Olúwa ẹ ṣé torí pé ẹ máa ń gbọ́ àdúrà wa. Ẹ ṣé torí pé ẹ ó sì tún gbọ́ tiwa ní àkókò yìí. Olúwa mo kàn béèrè náà ni pé kí ẹ lè lo ọ̀rọ̀ yín láti lè ran ayé wa lọ́wọ́. Pé ká má ṣe jẹ́ ẹni tí ó ń ru Ọlọ́run pin. Ká lè jẹ́ ẹni tí ó lè sinmi lé Ọlọ́run. Ẹ fún mi ní ọ̀rọ̀ tó yẹ kí n sọ. Ẹ fún mi ní àpẹẹrẹ tó yẹ kí n lò kí ó jẹ́ ìbùkún fún àwọn ènìyàn yín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ísírẹ́lì ní ìrìn àjò ńlá níwájú wọn. Èdí ìrìn àjò yìí náà sì ni pé wọ́n jáde kúrò ní oko ẹrú ní ilẹ̀ Íjíbítì. Ìwé orin Dáfídì ìkejì-dín-ní-ọgọ́rin yìí ó ṣàlàyé oríṣiríṣi nǹkan tí Ísírẹ́lì ṣe tí kò dára. Níní ṣíṣàlàyé oríṣiríṣi nǹkan tí Ísírẹ́lì ṣe tí kò dára yìí, ó mú wa dé ẹsẹ̀ kọkànlélógójì. Ní Bíbélì sọ pé wọ́n sì ṣe àròpin ẹni mímọ́ Ísírẹ́lì. Mo fẹ́ pe àkíyèsí wa sí ọ̀rọ̀ ni. Ṣíṣe àròpin, limiting God. Ṣíṣe àròpin ẹni mímọ́ Ísírẹ́lì, limiting the Holy One of Israel. Ṣé ẹ̀rọ tá à ń pè ní gbígbé gbèdékelé tàbí ṣíṣe àròpin, ó túmọ̀ sí pé à ń sọ pé ó ń tọ̀hún ibi tí ipa rẹ̀ dérè. Ohun tá à ń sọ ni pé ibi tí àṣẹ rẹ̀ dérè. Ó ń tọ̀hún ibi tí ìjọba rẹ̀ ṣe kí ni ó dérè. Ó ń tọ̀hún ibi tí ìṣàkóso rẹ̀ tó dérè. Ǹjẹ́ ẹ mọ̀ pé ààrẹ orílẹ̀-èdè yìí wọ́n ní alákòóso ni wọ́n, ṣùgbọ́n nígbà tí mo pè wọ́n lórúkọ lẹ́ẹ̀kan, mo pè wọ́n ní ààrẹ orílẹ̀-èdè yìí, àwọn kọ́ lààrẹ orílẹ̀-èdè ilẹ̀ Amẹ́ríkà. Ààrẹ orílẹ̀-èdè ilẹ̀ Amẹ́ríkà ó níbi táṣẹ tiẹ̀ náà dé. Mi ò pè ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nítorí wípé ó ní gbèdéke, nítorí pé ó ní ibi tí ipa rẹ̀ pin dé. Ǹjẹ́ ẹ mọ̀ pé èmi àti yín là ní ibi pípin. Ó ní ibi tí agbára wa pin dé. Ó ní ibi tí ìran wa pin. Ìran wa níbi tó pin sí. Ǹjẹ́ ẹ mọ̀ pé iṣẹ́ wa náà níbi kan tí ó ti pin? Ǹjẹ́ o ti rí ẹnìkan tó ràn lọ́wọ́, tó ràn lọ́wọ́, tó ràn lọ́wọ́? Ìjọ́ kan tó kàn sọ pé ǹjẹ́ o mọ̀ pé mo ti ṣe ipá mi, èyí tí mo ṣe náà tó? Ṣẹ́mi tó dọ́gbọ́n sọ fún wa yẹn, ibi tágbára mi ṣe kí ni tó dénú. Ìn lè ṣe ju eléyìí lọ. Àwọn ọkọ̀ alá ní ẹni tó ń ṣàánú mi ó sì ń tẹ̀síwájú. Àwọn òbí mi agbára wọn ò pin. Wọ́n jẹ́ ń parọ́ fún ọ, àwọn òbí rẹ̀ náà níbi tí agbára wọn pin sí.
ṣe ìjọ tó bá fayé lẹ̀ òun àti ràn ọ́ lọ́wọ́ lópin. Òkú ọlọ́mọ kìí sùn táwọn kan máa ń sọ fún wa, wọ́n jẹ́ ń parọ́ fún ọ. Torí pé ó ráàánú kan gbà kò túmọ̀ sí pé bàbá àti ìyá rẹ̀ ò sùn o. Ẹni tó bá ráàánú gbà Ọlọ́run ló jẹ́ kó ráàánú gbà. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, èmi àti yín a ní ibi tá a pin dé, a ní ibi tágbára wa pin mọ́, a ní ibi tí ìjọba wa pin mọ́, a ní ibi tí ìṣàkóso wa pin mọ́. Ṣùgbọ́n ògo fún Ọlọ́run lókè ọ̀run wípé Ọlọ́run wa kò ní gbèdéke. Ẹ kí n sọ àwọn kankan tí kì í pin nípa Ọlọ́run fún yín, kí n sì jẹ́ kó yá púpọ̀. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ sọ fún wa pé kò pin náà ni agbára rẹ̀. Bí ó fi fún wa nínú ìwé Lúùkù orí kìíní ẹsẹ̀ 37 pé ènìyàn ní èyí ṣòro fún, ṣùgbọ́n pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe. Nínú ìwé Mátíù orí 19 ẹsẹ̀ 26 ó tún sọ bẹ́ẹ̀ pé ènìyàn ní èyí ṣòro fún, ṣùgbọ́n pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe. Ǹjẹ́ ẹ mọ̀ pé agbára Ọlọ́run kò pin rí? Agbára rẹ̀ tó wà láti bẹ̀rẹ̀ ayé tó fi dá ayé, agbára rẹ̀ jù wà síbẹ̀ títí lónìí. Jésù dúró nínú ìwé Mátíù orí 28 ẹsẹ̀ 22 ó ní gbogbo agbára tí ń bẹ láyé àti lọ́run ó lò láti fi fún mi. Ṣé kí n tún sọ fún ọ pé agbára Ọlọ́run kò jẹ́ kí ni o, kò pin rí? Ṣé kí n tún sọ nǹkan mi tí kò pin rí? Àánú rẹ̀ ò pin rí. Àánú Ọlọ́run kò dópin. Àánú yìí ọ̀tun ni lójoojúmọ́. Nínú ìwé Kúndérà Bíbélì fi yé wa pé ìfẹ́ Ọlọ́run ó dúró ṣinṣin. Ó wá sọ pé àánú rẹ̀ kì í wá sí òpin. Àánú Ọlọ́run kò pin rí. Ǹjẹ́ mọ̀ pé àánú rẹ̀ ó wà láti ìran dé ìran. Àánú rẹ̀ ó wà títí ayérayé. Òun ni Bíbélì fi pè ní ọlọ́rọ̀ láàánú. Agbára rẹ̀ kò pin rí. Àánú rẹ̀ kò pin rí. Jẹ́ kí n sọ nǹkan méjì kò pin rí, ìmọ̀ rẹ̀ kò pin rí. Ọlọ́run mọ ohun gbogbo pátápátá. Ṣé kí n sọ pé gbogbo ohun orí rẹ̀ ló mọ̀? Ṣé kí n sọ pé gbogbo iyanrìn etí òkun iye rẹ̀ ó mọ̀ wọ́n? Ṣé kí n sọ pé gbogbo ìràwọ̀ ojú ọ̀run gbogbo rẹ̀ ló mọ̀? Bíbélì pè ní Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Òun ni Ọlọ́run tó mọ òpin ṣáájú ìbẹ̀rẹ̀. Torí agbára rẹ̀ kò ní gbèdéke, kò níbi tó pin sí. Àánú rẹ̀ kò níbi tó pin sí. Jẹ́ kí n lọ́wọ́ pé ìmọ̀ Ọlọ́run kò níbi tó pin sí. Kí ni kò pin? Oore ọ̀fẹ́ rẹ̀. Oore ọ̀fẹ́ òun àdùn nílé tiwa, gbọ̀ngbọ̀n rẹ̀ yóò gba ọ̀run kan, ayé yóò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi, Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ rẹ̀ tó ń gbani nígbàanì, ó ní oore ọ̀fẹ́ náà tó tún ń gbani ní ìsinsìnyí, ó ní oore ọ̀fẹ́ náà tí ó tún mú wa dé ilé. Kò sí nǹkan míì tí kò ní gbèdéke bí oore ọ̀fẹ́ Ọlọ́run. Kò wà fẹ́yàn dúdú nìkan, kò wà fẹ́yàn funfun nìkan, kò wà fẹ́yàn tó mọ̀wé nìkan, kò wà fẹ́yàn tó mọ̀wé nìkan. Ṣé orí bó mọ̀wé oore ọ̀fẹ́ rẹ̀ wà fún ọ? Àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa yóò borí ìdánwò, torí mo dìlé rí mú.
oore ọ̀fẹ́ mi tó fún ọ, oore ọ̀fẹ́ mi tó fún ọ, oore ọ̀fẹ́ mi tó fún ọ, oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ̀ẹ́, oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ṣé mo lè ṣàlàyé nǹkan fún ọ? Oore ọ̀fẹ́ rẹ̀ kò lẹ́gbẹ́. Kì í ṣe oore ọ̀fẹ́ tó ń ka ìṣẹ̀ sí ni lọ́rùn, kì í ṣe oore ọ̀fẹ́ tó ń ka àìṣedéédé sí ni lọ́rùn. Ó jẹ́ oore ọ̀fẹ́ tó tó ní òwúrọ̀, ó jẹ́ oore ọ̀fẹ́ tó tó ní ọ̀sán, ó jẹ́ oore ọ̀fẹ́ tó tó ní àṣálẹ́, ó jẹ́ oore ọ̀fẹ́ tó wà ní fún ọkùnrin, ó jẹ́ oore ọ̀fẹ́ tó wà fún obìnrin, ó jẹ́ oore ọ̀fẹ́ tó wà fún ọmọdé, ó jẹ́ oore ọ̀fẹ́ tó wà fún àgbà, ó jẹ́ oore ọ̀fẹ́ tó wà fún aláwọ̀ dúdú, ó jẹ́ oore ọ̀fẹ́ tó wà fún aláwọ̀ pupa, ó jẹ́ oore ọ̀fẹ́ tó wà fún ẹni tó lẹ́sẹ̀ kékeré, ó jẹ́ oore ọ̀fẹ́ tó wà fún ẹni tẹ́sẹ̀ rẹ̀ pọ̀. Wọ́n jẹ́ kí n sọ fún ọ pé oore ọ̀fẹ́ Ọlọ́run kò ní gbèdéke, agbára rẹ̀ ò ní gbèdéke, àánú rẹ̀ kò ní gbèdéke, iná rẹ̀ kò ní gbèdéke, oore ọ̀fẹ́ rẹ̀ kò ní gbèdéke. Jẹ́ kí n sọ fún ọ pé ọrọ̀ rẹ̀ kò ní gbèdéke. Ọlọ́run nìkan ló ní ẹgbẹgbẹ̀rún ọ̀nà nígbà tí ẹ̀dá ò nìkan. Kì í kà sí pé ó lọ́rọ̀ láàánú nìkan. Nígbà tí Jésù Olúwa nílò owó láti san owó orí, ẹnu ẹja ló ti fowó jáde. Kìí ṣe ẹni tó ní gbèdéke. Ohun ìbànújẹ́ ẹ̀bẹ̀ ni pé a sì ń ṣe àròpin ẹni mímọ́ Ísírẹ́lì. Ó ní èmi ò ṣàròpin Ọlọ́run ẹni mímọ́ Ísírẹ́lì rí o. Jẹ́ kí n sọ fún ọ pé tó o bá ti sọ pé Ọlọ́run ò bímọ, ẹnì kan ò bí, òun ru Ọlọ́run pin ni. Ó gbé gbèdéke lọ́lọ́run. Jẹ́ kí n bí ọ pé ṣó nílò kọ́lọ́run bá Màríà lájọṣepọ̀ kó tó fi oyún sí nínú? Tá a bá lágbára rẹ̀ kò ní gbèdéke, tí wọ́n lọ sí mọ̀ pàgbára Ọlọ́run kò ní gbèdéke. Agbára rẹ̀ kò ṣárí, kò dínkù rí. Ṣó ṣeé ṣe kí wúndíá lóyún? Bíbélì wípé kíyèsí wúndíá kan yóò lóyún, yóò sì bí ọmọkùnrin kan, á pe orúkọ rẹ̀ ní Emmanuel. Ṣé orí tó bá ti sọ pé Ọlọ́run ò bímọ, ẹnìkan ò bí, ń ṣe lò ń gbé gbèdéke lé Ọlọ́run. Ó ń sọ pé páàrẹ̀ ò tó bẹ́ẹ̀, ó lọ pé kò lè ṣe bẹ́ẹ̀. Tó bá sọ pé Ọlọ́run kò sí ti jẹ́ mẹ́ta lọ́kan, ohun tó ń ṣe ni pé ò ń gbé gbèdéke lé Ọlọ́run. Ṣó ṣeé ṣe fún Ọlọ́run láti wà lórí ìtẹ́ lọ́run kó sì tún wà lórí ilé alààyè? Ìwọ náà rò bẹ́ẹ̀ pé ó ṣeé ṣe kó sì máa rìn bí ènìyàn? Ǹjẹ́ wọ́n pé kò ṣeé ṣe fún Èṣù láti wà nínú yàrá yìí kó sì tún wà ní yàrá tó kàn? Kò nírú agbára yẹn. Ó lè sáré ní ìṣẹ́jú àyá fúfúfú kó máa wọbẹ̀ kó máa jáde, kó máa lọ ní ìkòròdò ayé yìí. Ṣé ó rí àwọn aṣojú rẹ̀ pọ̀ láyìíká wa ni? Òun gángan Èṣù kì í ṣe tó lè wà ní ibi gbogbo ní ìgbà gbogbo. Síbẹ̀ a kì í gbé gbèdéke lé Èṣù bá a ṣe gbé gbèdéke lé Ọlọ́run. A kì í rọ Èṣù pin bá a ṣe ń ru Ọlọ́run pin. Kò ṣeé ṣe, mo tún sọ, kí Èṣù wà lù Ìbàdàn lẹ́ẹ̀kan náà kó tún wà lù Òṣogbo. Ṣùgbọ́n Ọlọ́run ó wà lù Ìbàdàn, lákòókò kan náà ó wà lóṣogbo, lákòókò náà ó wà lù Èkó, lákòókò náà ó wà lé àwọn aláwọ̀ dúdú, lákòókò náà ibẹ̀ ní China, ibi gbogbo nígbà gbogbo lọ́lọ́run wà. Ṣòrùpọ̀ Ọlọ́run yóò ní gbèdéke. Ṣùgbọ́n ìbànújẹ́ ẹ̀bẹ̀ náà ni pé èmi àti àgbé gbèdéke lé Ọlọ́run. Ó ní mi gbé gbèdéke lé Ọlọ́run o. Jẹ́ kí n tún sọ̀kan fún ọ kí n tó parí lónìí. Ikú ọ̀pọ̀lọpọ̀ gbà ló ń ru Ọlọ́run pin. Tó o bá ti sọ pé ẹnìkan bẹ tí ò lè nígbàlà, ǹjẹ́ o mọ̀ pé òun ru Ọlọ́run pin ni?
ẹ̀ṣẹ̀ rẹ̀ ti pọ̀jù bí ẹ ṣe ń wo yẹn panṣágà ni, ẹ wò ó alábòsí ni, ẹ wò ó túlétúlé ni, ẹ wò ó apààyàn ni, kódà bẹ́ẹ̀ ṣe ń wò ó olópọkọ rẹ̀, bẹ́ẹ̀ ṣe ń wò ó olópàyàwó rẹ̀, bẹ́ẹ̀ ṣe ń wò ó ti ṣẹ́yún ó ti pa apààyàn ni. Lóòótọ́ ni ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀. Ṣé kí n sọ fún ọ pé kò sẹ́ni tọ́lọ́run ò lè gbàlà? Tó o bá ti sọ pé Ọlọ́run ò lè gbàlà, ó ti jù fún ẹni tí ò tí kú. Ohun tó ń sọ ni pé òun ru Ọlọ́run pin. Olórin yẹn ní ìràpadà kíkú tí ẹ̀jẹ̀ rẹ̀ rà fún ẹnikẹ́ni tó gba ìlérí rẹ̀ gbọ́. Ẹni tó burú jù tó bá lè gbàgbọ́ lọ́dún kan náà yóò rí ìdáríjì gbà. Jẹ́ kí n sọ pé kì í ṣe pé yóò gbàlà nìkan, yóò fún ní ìràpadà kíkún. Kì í kàn ṣe pé yóò fún ní ìràpadà kíkún nìkan, yóò sọ dọmọ. Kì í kàn ṣe pé yóò sọ dọmọ nìkan, jẹ́ kí n sọ pé yóò fún ní ìdánilójú. Kì í kàn ṣe pé yóò fún ní ìdánilójú nìkan, ìwọ yóò tún rí ìdáríjì gbà. Jẹ́ kí n sọ pé yóò bọ́ lọ́wọ́ iná. Bó ṣe gba yẹn, ó jinlẹ̀ nínú ẹ̀sìn tó ń ṣe. Ó ti ṣoògùn jìnnà. Jésù lè gbàlà. Gbogbo ilẹ̀ mímọ́ tó wà ló ti lọ. Jésù lè gbàlà. Tí wọ́n bá ti sọ pé Ọlọ́run lè gbẹ́ni ìlà. Jẹ́ kí n sọ fún ọ pé Jésù wípé ẹnikẹ́ni tó bá wá sọ́dọ̀ òun kò ní ta wọ́n nù. In tó máa ń ṣe wá ni pé a máa ru Ọlọ́run pin. Ọ̀pọ̀lọpọ̀ wa la máa ru Ọlọ́run pin. Jẹ́ tó sọ wọn pé tó bá sọ pé Ọlọ́run ò bímọ ẹnìkan ò bí, ó ru Ọlọ́run pin ni. Jẹ́ kí n tún sọ fún ọ wípé tó bá ti sọ pé wúndíá tó lóyún ni kìí ṣe ọmọ Ọlọ́run, níṣe ló ru Ọlọ́run pin. Tó bá sọ pé ẹni yìí Ọlọ́run ò lè gbàlà, ṣé o mọ tó ṣe? Ó ru Ọlọ́run pin ni. Ṣùgbọ́n Ọlọ́run wa kò ṣe é rò pin. Ọlọ́run nìkan ló wà ní ibi gbogbo, ní ìgbà gbogbo, tó mọ ohun gbogbo, tó sì lè ṣe ohun gbogbo. Alágbára ni, ọlọ́rọ̀ láàánú ni, olóore ọ̀fẹ́ jùlọ ni, olùràpadà jùlọ ni, olùdáǹdè jùlọ ni, olùrànlọ́wọ́ jùlọ ni. Òun ni gbanigbani tí ayé sáyà. Ṣé kí n ṣàlàyé fún wa ní àkókò yìí wípé ọ̀pọ̀lọpọ̀ wa kò sí yàtọ̀ láàrin àwa àtàwọn ọmọ Ísírẹ́lì. Lóòótọ́ wọ́n rí tókun pupa pínyà. Lóòótọ́ wọ́n rí tí mọ́nà tó sọ̀kalẹ̀ látọ̀run. Lóòótọ́ wọ́n rí tí Ọlọ́run òjò ẹran tí wọ́n sì lè jẹran fún ọgbọ̀njọ́ láì ṣaláì ní ẹran. Lóòótọ́ wọ́n rí tómi jáde láti inú àpáta lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Lóòótọ́ wọ́n rí tí bàtà wọn ò jẹ. Lóòótọ́ wọ́n rí páṣọ àwọn ògbó. Wọ́n sì lógójì ọdún nínú aginjù. Síbẹ̀ Bíbélì ní wọ́n tún ru Ọlọ́run pin. Ìwọ ńkọ́? Tó ń fọlọ́run wé èèyàn, ìdàpọ̀ kò nílò láti ṣẹlẹ̀ kọ́lọ́run tó fòyín sínú Màríà.
mo tún sọ fún ọ òní kò sí mẹ́ta lọ́kan ó ṣe é ṣe dáadáa kọ́lọ́run jókòó sórí ìtẹ́ kó tún máa rìn lórí ilẹ̀ alààyè tó bá wá wo ẹnìkan tó ní eléyìí ò lè nígbàlà mọ́ Ọlọ́run ò lè gbà á là kò lè rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà kò lè rí sísọdọmọ gbà kò lè ní ìdánilójú ọ̀run jẹ́ kí n sọ fún ọ pé òun ru Ọlọ́run pinnu ọkùnrin tó di oríṣiríṣi nǹkan mọ́ra ṣé torí ẹ̀ ló fi fún ní ìwé ìléwọ́ ọmọkùnrin tó dirun sórí ó ti wò pé ilé ti jìnnà ọmọkùnrin tí máa ń mú gbóòní olótìrìn jìnnà àwọn amutí aládùúgbò rẹ ni ọlọ́nà wọn ti jìn gbogbo wọn lọ́lọ́run lè gbàlà tó bá ní ru Ọlọ́run pin màá ṣàlàyé fún wa níjọ́ mẹ́jọ ipa burúkú tí ríru Ọlọ́run pin máa ní láyé ènìyàn ṣùgbọ́n jẹ́ kí n fún ọ láǹfààní pé táyé bá ti ẹ̀rù ọpin pé ò lè nígbàlà ṣé o mọ̀ pé ò lè nígbàlà ìjọ mọ̀ pẹ́lẹ́ àtèmi tí mò ń wàásù àti wọ́n tó ń gbọ́ mi ẹlẹ́ṣẹ̀ jọ ń gbogbo wa ìjọ mọ̀ pé nítorí èmi rẹ ni Jésù ṣe wá sáyé wá kú ìjọ mọ̀ pé ikú sísí àtàjíǹde rẹ̀ nìkan ló lè gbà wá lọ́wọ́ ọ̀run àpáàdì ìjọ mọ̀ pé tó o bá fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristi yóò dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ yóò fọ̀ ọ́ nù yóò fún ọ ní ìyè àìnípẹ̀kun bẹ́ẹ̀ ni pé kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bàa ṣègbé gbọ́ kí ó lè ní ìyè àìnípẹ̀kun ìwọ náà mẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ rẹ pè mí ní ìsìn kí n kọ́ bó ṣe lè di ẹni ìgbàlà lórí 07038085652 tàbí 07087682122 tàbí WhatsApp tàbí kó o pè mí lórí 07055307492 ojú móhùnmáwòrán rẹ nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta wà níbẹ̀ pè Jésù sọ́kàn rẹ nísìn bó o sì pè mí o lè pè Jésù sọ́kàn rẹ yóò sì fún ọ ní ìyè àìnípẹ̀kun àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé ó dàbọ̀.